mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. ṣé o rí gbóhùn lálejò ni dùndùndùndùndùndùn jọjọ bí a ń ta jù nù. But at the same time pa ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. ta nìyẹn èmi ò wá látẹ̀kọ́ èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. bàbá ọkọ tó nílò olúwa mo tẹ. sẹ́ẹ̀sì rí ogun tẹ́ ìwò yẹn àjàdọ́jọ́ ọkú ni. àmì màmá ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. sọ̀wọ́ òkè èpè nínú ṣọ́ọ̀ṣì kí ló farú yẹn bẹ́ẹ̀rẹ̀ ọjọ́ àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe are you mad. ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. bàbá síbù yes bàbá síbù. ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million. ṣé òkèlè púpọ̀. hallelujah. 2 million bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa 2 million péré. o mọ̀ much more nípa oògùn owó ju irun èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi. ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ 3. àyíkẹ́ wé ti àbù ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe ẹ máa wọ lórí burúkú yìí o. àyíkẹ́ kí ni problem ẹ gangan pàpà ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o ìkan kékeré báyìí náà má sì règùn ni. fi ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. ọmọ mi ò gbẹdú. ẹ wá lù mí jáde fún mi o. ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. mo máa lọ London mo máa wá Porsche mo máa wọ Gucci tí bá lọ ṣọ́ọ̀ṣì mo máa ná dọ́là ló bí my fault. jẹ́jẹ́ wẹ̀rẹ̀ yìí gbogbo ẹ̀rọ àdúgbò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rọ̀. má dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. ọ̀pọ̀ tó bá gbọ́ ọ̀pọ̀ rẹ̀ ó ń lọ. when she sees death alive she will cooperate. fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi ṣùgbọ́n ẹ̀kọ́ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́ gbé lọ sí àpò lọ sùn. àrọ́mọdọ́mọ mi ìlú ajé. ìgbà kí ni fi ṣe. ìṣègò. ìwé náà ni. ìṣègò kì náà jẹ́ kí ni tíṣẹ́ẹ̀sì ti bàjẹ́. kí ni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun jẹ́sì ló wíìnì kílọ̀bù mi wíìnì ni. mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́ tẹ́ ẹ bá jẹ́ kọ́ tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. ikọ̀ tó wà nínú. orú ni gbẹ́dà ọjà. bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. gbẹ́sọ̀ àbáwọn tí ń sáfún oúnjẹ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. bàbá Páíkó ìkà níyìn o. jẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí iṣẹ́ àdúgbò mi lè mí gbé ṣó yẹ yín sí àmọ́ animal ṣàwọn street tẹ́ ń béèrè yẹn ẹ̀rìn síwájú báyìí ẹ̀rọ wọn ọlọ́kadà àwọn ṣèwé street yẹn fún yẹn mi ò mọ bẹ́ẹ̀ àlejò ni mi. nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọ́dọ̀ lé ọmọ náà. ṣàlàyé fún wọn oníṣọ́pútà ló bá dé àbí. tírípù èènu ẹ mọ̀ pé tí èhè bá ti fẹ́ra wọn wọ́n tó bí èhè ni. bá jẹ́ fámìlì tiwa ni tí bàbá mi bá fi jẹ́ A B ni màmá mi máa jẹ èmi ọmọ C ni bẹ́ẹ̀ A B C àbí. àwọn awí tàbí ṣètò ọlọ́gbọ̀n ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. ọ̀lànà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. owó wọ̀sì òun lẹ́lọ rí wá wá. ẹbí owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 di o wá 1000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú.
kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni. O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ ìyẹn jẹ́ kó yí ọ wípé léèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. ariwo yìí yá attract àwọn èèyàn. bẹ́ẹ̀ṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́. Èwo ló tún retí àti gbọ́. Wọ́n bá kọ̀ tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o, kàṣàkàṣà bàbá. mo ṣèbà fún Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba hà ọba hùn ọba lánàá ọba lẹ́ni ògbéni níjà kẹrù ọba oníjà kábíyín ò sí Elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ta ló tó bẹ́ẹ̀ láti bí yín. Adédoyin Kókọ̀yí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ìkòdó ọ̀gá ìlú tí ò sálábàárù. Mo fi àsìkò yìí kí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò gbogbo àwọn tí wọn ò sí nítòsí ẹ jẹ́ kó máa yé wọn pé kí ni Adédoyin ti dé ó ti gbóyin dé ó ti gbádùn dé ó ti gbé ìdùnnú dé. Kí ni ìdùnnú náà? Ètò gbajúmọ̀ ni ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ máa ń péjọ láti wò tèmi yìí kò wá ní yàtọ̀. Àlejò wa mo fẹ́ lè ní bíi ká pín wọn sí ọ̀nà méjì ni. Ọ̀nà ọ̀tọ̀ lẹ fi máa ń rí wọn, ọ̀nà ọ̀tọ̀ òun náà gbé wá bá wa lálejò lénìí. Báwo gan ni ìrìn àjò wọn ṣe jẹ́? Ta ni wọ́n gan? Ọmọ bíbí ìlú wo ni wọ́n? Báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún wọn? Mo ti ṣòfófó, mo ti jẹ́ kẹ́ mọ̀ pé ní tíátà ni wọ́n. Ó yá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Àlejò mi ẹ máa bọ̀. èmi ròyìn pé ijó yẹn fẹ́ kó mọ́lẹ̀ kájọ kó kí gbogbo ẹ̀ ní gbọ́ngbọ́n nú kó bá lè dó déndé. mo mọ̀ pé ti fẹ́ stop ẹ̀. kò tí ì yá ẹ̀yin náà mọ̀ pabala ajó yìí ń bọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ojú yín nìyí ṣẹ̀ṣẹ̀ ń lọ. Mo fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. Orúkọ mi ni Adewale Alebiosu aka táwọn èèyàn máa ń pè ní Awolojo. Awolojo ọmọ bíbí ìlú wo ni? Ẹ̀gbá ni mí ní Òwu Òdùrú ṣé mo para Òwu kìrọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tòwu Òwu ni mí Ẹ̀gbá ni mo ti wá. Àwí ìmẹ́nu kúrò ẹ máa ń tẹnu mọ́rọ̀ gan-an. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ la máa ń tẹnu mọ́ tọ́rọ̀ la máa ń tẹnu. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lágbolé tí? Wọ́n máa ń kí wa ará Òwu Òdùrú níbi tí ẹnu ọ̀ṣọ́ gbé pọ̀ ju omidan lọ ará Òwu kìrọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tòwu ará òye òye ọmọọba òye mọ̀ọ́sùn ọmọ wáwá kan là kọ́ba wàwá kan là kíjòyè ọmọ gbárò togun ṣírò togun dùgbẹ̀dùgbẹ̀ lárúkú aláìgbọràn dùgbẹ̀dùgbẹ̀ ẹ̀rín mi ń jáde. ìjẹ́ ó wálẹ̀ ná bàbá Àrólọ́jọ́ iṣẹ́ tíátà òun la mọ̀ yín sí àmọ́ kí ẹ tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ṣé ẹ lọ sí àwọn iléèwé
bẹ́ẹ̀ni ẹ tó bẹ̀rẹ̀ àwọn iléèwé wo lẹ lọ. mo lọ sí eudin ní Owódé Ẹ̀gbá Owódé kan àtàwọn ń pè ní Owódé Ìṣẹ̀un ní Abẹ́òkúta so bẹ́ẹ̀ ni mo lọ mo dẹ̀ tún wá lọ sí Ẹ̀gbá Owódé grammar school. ọdún wo ni ìrìn àjò tíátà bẹ̀rẹ̀ fún yín. mo bẹ̀rẹ̀ ní 1979. ọdún 1979 ni mo bẹ̀rẹ̀. báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ ṣé ẹ lọ kọ́ ní abẹ́ ọ̀gá kan ni àbí ká ní pé ìdílé àwọn onítíátà náà ti bí yín. mo lọ kọ́ ní abẹ́ ọ̀gá kan ni àwọn ọ̀gá tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ wọn náà tó bí 3 bọ̀tẹ́ni tí mo kọ́kọ́ gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń pè ní Táíwò Balógun àwọn èèyàn máa ń pè ní bàbá Bógan ó jẹ́ aláwàdà èèyàn tó máa ń ṣe comedian ni so láfítà àgbà tí mo wà pẹ̀lú wọn mo tún wá lọ sọ́dọ̀ ọ̀gá mi kan tó ń pè ní Fatai Adétayọ̀ Oòduà so mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn àti Fálà àwọn tí mo gbà ọ̀dọ̀ wọn kọjá. ẹ ti tó bí ọmọ ọdún mélòó kan. mo ti lé ní 40 years ṣá. ní báyìí ẹ yẹ ká put ẹ bẹ́ẹ̀ yẹn. eré wo ni a lè ní pé ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀. eré tí mo kọ́kọ́ kópa nínú ẹ̀ ìyẹn ti pẹ́ o wọ́n pe táìtù ẹ̀ ní Ebu Ìkà. Ebu Ìkà. bẹ́ẹ̀ ni a lọ ṣe sí NTA 12 ní Abẹ́òkúta nígbà yẹn. ní ọdún náà lọ́hùn ṣe rántí ọdún náà. mi ì lè rántí ọdún yẹn bọ̀ ó ti pẹ́ gan. ó ti pẹ́ gan. ìdí iṣẹ́ tá a mọ̀ yín mọ̀ yìí ó ní ipa kan ní pàtó tí ẹ máa ń kó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣé ká ní ìdílé onífá òun ni wọ́n ti bí yín ni àbí ẹ tún lọ tún kọ́ yẹn. mi ò kì í ṣe ìdílé onífá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá pàdé mi níta wọ́n ní ṣé babaláwo ni mi kì í ṣe babaláwo èmi kàn lọ kọ́ náà ni Ọlọ́run tó fún mi ní ẹ̀bùn yẹn. ẹ̀bùn yẹn iṣẹ́ yìí ní ìgbà tẹ́ bẹ̀rẹ̀ torí ta bá wò ìkànnú àwọn àgbà òṣèré òun la máa kà yín mọ́ ojú tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ń gbà yẹn ṣé òun náà ni ṣé ká ní ìdàgbàsókè ti dé bá iṣẹ́ tíátà yìí ni àbí kùdìẹ̀kudiẹ náà ó tún pọ̀ sí. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tẹ́ béèrè yẹn ìdàgbàsókè ti bá iṣẹ́ wa torí tí mo bá ní kí n wo ìgbà yẹn bá a ṣe ń ṣe nígbà yẹn ó yàtọ̀ sí bá a ṣe ń ṣe nísìnyí nítorí pé ọ̀làjú tún ti dé bá so ìdàgbàsókè ti bá lóòótọ́ àwọn kùdìẹ̀kudiẹ kan ò lè ṣe kó má wà ó wà bọ̀ tí mo nígbàgbọ́ pé àwọn olórí wa ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. sẹ́yìn wà nínú ó ní ẹgbẹ́ kankan tẹ́yìn darapọ̀ mọ́. bíi kọ́kọ́ sàbí. bẹ́ẹ̀ ni. mo wà nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní igi àlọ́yè ní Abẹ́òkúta èmi àtàwọn Ṣẹ́gun Ògúngbè làjọ ń ṣe. òun lè jọ ń ṣe. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. abala tá a fẹ́ lọ bá ìtẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ni wọ́n láwọn ní ìbéèrè láti bí yín àwọn ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ ká tún wá lọ sí orí ẹ̀rọ ayélujára abala yìí là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ń kò. ó yá ká sọ ní kò. ẹ jẹ́ àsojú abẹ ń kò. mi ni Bọ́láńlé Adéníran mo fẹ́ sọ̀rọ̀ nípa Alebiosu tó máa ń sábà àti babaláwo nínú fíìmù jù ṣé babaláwo ni wọ́n ní real life ni àbí ó ṣe jẹ́ pé tó bá ń pọ̀fọ̀ báyìí wọ́n máa dùn mọ́ wọn lẹ́nu bẹ́ẹ̀ pé wọ́n ti ẹ̀ ṣe babaláwo rí ni. bó tilẹ̀ jẹ́ pé ẹ ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ ẹ tún dá wọn lóhùn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kì í ṣe babaláwo wòlíì Ọlọ́run ni mí pàápàá ṣùgbọ́n nǹkan téèyàn bá kọ́ tó bá mọ̀ ó máa ń dàbí idán ni tó bá rí yẹn ṣe rí nìyẹn mi ò kì í ṣe babaláwo nǹkan tí mo kọ́ ni. ìbéèrè eléyìí ó wá láti ọ̀dọ̀ ìkànnì àwọn olólùfẹ́ yín Kẹ́mi Adélájà àwọn ní ká béèrè lọ́wọ́ yín pé àwọn ìpèníjà wo lẹ ti rí ní ẹnu iṣẹ́ tíátà yìí. àwọn ìpèníjà tí mo ti rí pọ̀ lóríṣiríṣi tí mi ò lè sọ tán bóyá ìjọ tí ọdún kan wà tá à ń ṣe ìpadàbọ̀ Abidjan so lórí ọ̀rọ̀ tí mo rí tí mi ò sọ onídìíjọ́ 3 ni mi ò fi lè sọ̀rọ̀ so mo rí wọ́n gbọ́wọ́lé ọmọ kan lórí ìyá kan dìde ó gbọ́wọ́lé ọmọ kan lórí mi ìwà lè jẹun mọ́ àwọn òpá ìyá ọmọ tó gbọ́wọ́lé lórí kí ni mo mọ̀ tó lè ṣẹlẹ̀ sí gbà tó máa di lóru mo kàn rí pé àwọn ìyá kan wọ́n róṣọ mọ́ yà wọ́n máa ń wá tó bá kú díẹ̀ kan dọ́dọ̀ mi tí n bá bu yẹ̀pẹ̀ ilẹ̀ pa yàrá tán fún mi tí n bá dà mi ò ní rí wọn gbà tí máa jíjọ́ kejì mi kàn lè sọ̀rọ̀ mọ́
so mi ò lè sọ̀rọ̀ mọ́ àwọn tán ṣe kíní láàrin wa wọ́n gbìyànjú lóríṣiríṣi wọ́n ti tán wá gbé mi lọ sí ọ̀dọ̀ olúwo kan tó wà ní inú ìlú yẹn ìgbà tí yẹn rí mi ó mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n á ṣe oríṣiríṣi nǹkan fún mi tí mo fi wà òkè lóríṣiríṣi bẹ́ẹ̀ àwọn nǹkan tí ẹ ti fi tí mo ojú ti rí. là kọjá bẹ́ẹ̀ ni. Ìbéèrè tú wá láti ọ̀dọ̀ Michael Alaya bóyá Alaya ni bóyá Alaya ni mi ì mọ̀ wọ́n ní kí n bẹ̀ yín pé ṣé lẹ́yìn iṣẹ́ tíátà ṣó tún ní iṣẹ́ míì tí ẹ̀ ń ṣe. Mo ní nǹkan míì tí mo ń ṣe mo ní shop tí wọ́n ti ń bá mi ta cassette olórin audio one àti ti iṣẹ́ táwa náà ń ṣe so nǹkan tí mo ń ṣe náà nìyẹn mo dẹ̀ máa ń direct. Ìbéèrè eléyìí wá láti ọ̀dọ̀ Caroline Ọládipúpọ̀ wọ́n ní wọ́n fẹ́ mọ̀ bóyá ẹ ti ní ìyàwó tẹ́ bá dẹ̀ ti níyàwó tọ́mọ ti wà wípé ṣé kankan nù àwọn ọmọ yín ó ń gbé ìgbésẹ̀ àti ṣe iṣẹ́ tíátà. Mo ti níyàwó mo ti bímọ bọ̀ àwọn ọmọ mi ń wà ní school mo mọ̀ pé kò sí bó ṣe fẹ́ jẹ́ àmárí lára wọn náà tí mo ti ń rí kan láàrin wọn pé ó sì máa padà act tó bá yá tó like láti máa kọrin. Kí ṣé ká sọ wípé ipa bíi ká ṣe babaláwo ká pọ̀fọ̀ ká lọ sójú ogun nìkan lẹ lè kópa nínú ẹ̀ àbí ìgbà kankan ti wà tẹ́ ti kópa nínú eré mi yàtọ̀ sí kẹ́ ṣe babaláwo kẹ́ ṣe àwọn nǹkan bẹ́ẹ̀. Mo lè ṣe nǹkan mi kò sí rò tí mi ò lè ṣe àmọ́ àwọn tó ń pè mí síṣẹ́ àwọn náà máa ń sọ pé babaláwo ti ẹyẹn mo máa ń láìkí bó ṣe máa ń ṣe ó máa ń fi swagger sí ó máa ń ṣe gbá kan since tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ sanwó tèmi fún mi ni nǹkan tí producer bá sọ pé òun fẹ́ kí n ṣe fóun òun ni màá ṣe mo ti ṣiṣẹ́ kan tí wọ́n pé mo ṣe student ń bẹ́ẹ̀ tán pé title ẹ̀ ní mo ṣáà ṣe student ń bẹ́ẹ̀ tẹ́ mo àwà náà institution mi ìrántí title yẹn ti sá fún mi mo lè ṣe nǹkan mi ṣá. Ẹ lè ṣe aráàlú òyìnbó. Mo lè ṣe dáadáa mo ní iṣẹ́ tèmi fún ara mi fẹ́ ṣe báyìí tó yẹ pé mo ti wò pé èmi ò ní ṣe abaláwo ń bẹ̀ ẹ̀dá kí n lọ pé àwọn ẹlòmíì tí mo mọ̀ tán jọ̀wọ́ èèyàn wa tán ń ṣe babaláwo wọn wá ṣe ìmọ̀ àdẹ̀ṣe náà máa ń ro táwọn èèyàn fún pé mi ò lè ṣe yẹn. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ bíi eré mélòó lẹ ti fi owó ara tí yín lẹ ti fi ṣe. Tí mo ti fọwọ́ ara mi ṣe. owó tí yín. Owó tèmi ṣe. Bẹ́ẹ̀ni owó yín àti owó ara yín. Mo ti ṣe méjì. Méjì kí làwọn àkọlé wọn. Mo ti ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé mo ṣe ayé pégbà. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé àti ayé pégbà. Ayé pégbà bẹ́ẹ̀. Ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa tẹ́ báyìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn nípa ara wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn nìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí mo dẹ̀ ní ìdánilójú wípé tá a bá tún pè wọ́n wọn á jẹ ẹ̀yin ní ihò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni kò sígbà tẹ́ pè mí tí mi ò wá. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ orúkọ tèmi ni Dèjì Adénúgà lórí ètò Gbajúmọ̀ ni àwọn olólùfẹ́ yín lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n máa ń wá gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ ẹ máa bi wọ́n wọ́n máa dá yín lóhùn bí ẹ ti ṣe mọ̀ pé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ máa wò. àwọn ipa tá tẹ̀ máa ń rí tẹ̀ máa ń kó yẹn ní ìṣẹ́jú kan mo fẹ́ kẹ́ fún mi lọ́wọ́ díẹ̀ náà ó yá. Alebiosu dé èmi Awolojo Awololùpẹ̀nà èmi gangan ní fáwọn olókun abìjà wọlé tí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan níbi tí sẹ́nu pẹ̀ yóò dáa fún yín o olúgbògì àjànàlúfẹ̀ ọkùnrin rẹ̀rẹ̀ tí wọ́ bí omi ọkùnrin àjàntì rẹ̀rẹ̀ tí wọ́ tolúfà lẹ́yìn pẹ̀lú ló dífá fẹ́gún nígbà tẹ́gún sunkún pọ́n wọn ò láṣẹ lẹ́nu ifá ló dandan kí n láṣẹ lẹ́nu bẹ́ẹ̀ bá ń ta yóò mọ̀ dé ni o ẹ̀rín mi ń dàgí mo ń bọ̀ òun ètí ìdè. níṣẹ́ mi gan wá dẹ̀ mo wá sọ́dọ̀ òótọ́ ni o. ìgbà tó jẹ́ pé sẹ́tà àmọ́ ni èèyàn gbọ́dọ̀ múra sí náà ni. bẹ́ẹ̀ ni inú mi dùn pé eré Yorùbá tí ń kọ́ni láṣà tí ń kọ́ni lédè òun ni ẹ̀ ń kópa nínú ẹ̀ ìlú tẹ́ ẹ tiẹ̀ ti wá ìlú àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá òun ni abala tí ó kàn báyìí ṣe ẹ mọ̀. gbangba dẹkùn kan ní ẹ.
Ṣẹ́yìn lẹ fún lórúkọ tí àbórúkọ tẹ̀rọ pa ń pè nìyẹn. Èmi kàn wò bẹ́ẹ̀ pé gbangba fẹ́ dẹkùn nìyẹn. Gbangba fẹ́ dẹkùn kedere ṣe kí ni kó bẹ̀ wò. Abala ṣó láyà òun ló kàn ní ìsìn. Ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yìí. Ìbéèrè 10 ló wà ńbẹ̀. 3 lẹ láǹfààní àti mú. Ẹ jẹ́ ká tiẹ̀ wò. Báwo ni Yorùbá wa? Báwo ló ṣe dán tó? Ọ̀rọ̀ béèrè náà ni. Ẹ mú béèrè 3. Ṣe. Ẹ bá ń kó. Ìbéèrè 6 tó jẹ́ àkọ́kọ́. Àyànpùn rẹ̀ ní orúkọ oyè ọba Ìkòròdú. Ọlọ́fin ni ti Adó-odò. Kí ni orúkọ oyè ọba Èjìgbò? Èjìgbò. Bẹ́ẹ̀ni. Èjìgbò yẹn pé méjì o. Èjìgbò ní Ọ̀ṣun. Lọ́ṣun. Bẹ́ẹ̀ni. Ó pàkàṣọ. Àyàngbùn rẹ̀ ní orúkọ oyè ọba Ìkòròdú. Ọlọ́fin ni ti Adó-odò. Kí ni orúkọ oyè ọba Èjìgbò ìyẹn ní Ọ̀ṣun? Èjìgbò. Mi ò mọ̀. Ẹ mọ̀? Inú mi dùn pé ẹ ti ẹ̀ gbà mí lákòókò. Orúkọ ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni Ògìyán. Ògìyán. Ògìyán bẹ́ẹ̀ ni wọ́n ń pe orúkọ ọba wọn. Ògìyán. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkejì. Ìrókò ní baba igi, kẹ̀ǹbẹ̀ ní baba ṣòkòtò, ta ní baba ìrègùn? Ẹ jẹ́ kí n gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ má bínú. Ẹ ṣé. Wọ́n máa ń pa lówe. Ìrókò ní baba igi, kẹ̀ǹbẹ̀ ní baba ṣòkòtò, ta ní baba ìrègùn? Àbọ̀lọ́mọ ṣékàtà ní ọba àgbàdo lẹ́fẹ̀ẹ́ wí. Àgbàdo kọ́. Máa ń ṣẹlẹ̀ ilé epo náà. Mi ò mọ̀. Tán bá ní àríṣe làríkà. Àríkà ni bàbá ìrègùn. Táwa ni. Àríkà ni bàbá ìrègùn. Àríkà ni bàbá ìrègùn. Bẹ́ẹ̀ ni. N tá a bá ṣe òun la máa wí òun la máa kà. Ìbéèrè 5 tó wá jẹ́ ìkẹta ẹ tí gbà kankan báyìí. Òsùn tọ́lọ́run ò lè ṣe. Aláké lórúkọ oyè ọba Ẹ̀gbá. Aláàfin ní tọ̀yọ́. Kí ni orúkọ oyè ọba Ìlaró? Ó yẹ kí n lè mọ léyìí o. Ọba Ìlaró. Bẹ́ẹ̀ ni Ìlaró. Òró nà ni. Kinní kan Ìlaró. Kinní kan ti Ìlaró. Ẹ bá ti sinmi gbẹ́rẹ́ pàkọ́ yìí o. Mo dé ó yẹ kí n mọ̀ báyìí o. Ṣé mi wà ní ìgbà kankan nù mẹ́tẹ̀ẹ̀ta ni? Ẹ̀yin lẹ kúkú mu. Ẹ put me through. Olú ti Ìlaró. Ìyẹn kì í ṣe orúkọ. Orúkọ ọba wọn nìyẹn. Orúkọ oyè ọba wọn nìyẹn. Bí Àyàngbùn rẹ̀ ṣe jẹ́ ti Ìkòròdú, tí Aláàfin jẹ́ ti Ọ̀yọ́, Olú ti Ìlaró. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ nǹkan tó dùn mọ́ mi inú ní pé ẹ tún ti kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé tẹ́ ẹ bá bá irú àwọn ìbéèrè yìí tẹ́ ẹ bá tún bá pàdé ní ọjọ́ mi ẹ̀ ní ṣí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ gan-an òun nìyẹn wípé a fẹ́ kí àṣà àti ìṣe wa a fẹ́ kó parẹ́. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run kò dẹ̀ ní parẹ́ nígbà tí yín àti nígbà tèmi náà. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Mo fẹ́ kí èmi àti yín ká fi ẹsẹ̀ rajó nítorí abala tó kàn báyìí abala Gbajúmọ̀ ń jó ni. Ṣó ti yá? Ó ti yá. Ẹ bá gbóhùn sókè ẹ jẹ́ a jó.
kẹ̀ ibo lẹ tí ó yá mo fẹ́ gbọ́. ijó tí mo ti ń jó ti pẹ́. ẹ ti ń jó ti pẹ́. ní location wọ́n mọ̀ mí pé ní jó ni mí wọ́n mọ̀ pé ní jó ni mí. a dúpẹ́ fọlọ́run ní kẹ́kẹ́ orin tá a jó tán sí nísìnyí talent tó kọ́. Àbáṣà Àkàndé ni Òbísèré ṣe rántí àkọlé àwo yẹn ṣá. mi ìrántí ẹ̀bẹ̀ ló mọ ni tó kọ. ìlú London òun ni wọ́n pè é láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ a ní ká fún yín lẹ́bùn yìí wípé ẹ ṣé a pè yín ẹ jẹ́ wa níhò. Dúpẹ́ Cosmetics èyí tí gbogbo wa mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn wípé àwọn nífẹ̀ẹ́ yín Ọlọ́run àtúbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè ní gbogbo iṣẹ́ yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀dẹ̀ dágbére fún àwọn olólùfẹ́ yín nílé. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn iléeṣẹ́ yín ò ní jóná ọwọ́ yín á túbọ̀ máa ròkè sí i mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí lójú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o màá túbọ̀ máa ṣe tó dáa fún yín. ẹ ṣé ilé tiwa tó lọ báyìí òun ni ká jẹun pẹ́ lẹ́nu bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà àmọ́ òfò ọ̀nà fún kò kàn gbà wá láyè ni Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín ló ń fàsìkò yìí dágbére pé láyọ̀.